Àròjinlẹ̀ òwe Yorùbá. Ẹ kú ilé lọ́sẹ̀ yìí, orúkọ mi kò yí padà. Èmi náà ni ọmọ yín arákùnrin Oyewolu Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cfrodram. Mo kí wa káàbọ̀ sí ètò Àròjinlẹ̀ òwe Yorùbá ti tọ̀sẹ̀ yìí ti ìkànnì ti Cfrodram tẹlifíṣàn ti ìtàkùn àgbáyé. Nítorí àkókò wa lọ́sẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé mẹ́ta là á tà á, mẹ́ta là á rà á, ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà ẹ̀dá láyé. Òwe mẹ́ta náà ni mo mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí. Òwe alákọ̀ọ́kọ́ sọ wípé ìṣòro ṣọ̀tọ̀ọ̀tọ̀ ló mú aráalé ẹni di ọ̀jọ̀gbọ́n. Òun ni òwe alákọ̀ọ́kọ́ tí mo mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí. Òwe ẹlẹ́ẹ̀kejì á wípé obì kékeré kì í ṣẹgbẹ́ òkúta. Bẹ́ẹ̀ ni, òwe kẹta fún àròjinlẹ̀ títọ̀sẹ̀ yá máa wí pé ibi ògòǹgò bá pàtẹ ọjà sí. Bẹ́ẹ̀ ni, ibi ògòǹgò bá pàtẹ ọjà sí, àwọn ẹyẹ ńlá ní ná. Àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé. Ṣùgbọ́n kó tó di pé wọ́n máa lọ nítorí àkókò wa, ẹ jẹ́ n sáré rán wa létí àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti nà sílẹ̀ fún wa. Ẹ má gbàgbé o, òwe alákọ̀ọ́kọ́ sọ wípé ìṣòro ṣọ̀tọ̀ọ̀tọ̀ ló mú aráalé ẹni di ọ̀jọ̀gbọ́n. Òun ni òwe alákọ̀ọ́kọ́. Òwe ẹlẹ́ẹ̀kejì wípé obì kékeré kì í ṣẹgbẹ́ òkúta. Bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ. Ẹlẹ́ẹ̀kẹta wípé ibi ògòǹgò bá pàtẹ ọjà sí. Bẹ́ẹ̀ ni, ẹyẹ ńlá ní ná. Àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí ò jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ àwọn nǹkan tó yẹ ká tẹ̀ ká lè bá wa dọ̀rẹ́ pọ̀ ní ìkànnì ti Cfrodram tẹlifíṣàn ti ìtàkùn àgbáyé yìí. A nílò yín o, bí a ti ń wá, bí a ti ń bọ̀, ẹ̀yin la ó máa bá. A ò ní fi ẹlòmíì ṣe ẹnìkankan wa. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé lálàáfíà. Mo sọ wípé ó dàbọ̀. Àròjinlẹ̀ òwe Yorùbá.